Orúkọ mi ni Chief Mrs. Ìdòwú Òbé tí mo jẹ́ ìyálóde Òde Rẹ́mọ. Mo fi àsìkò yìí bẹ̀ wá pé kí ẹ jọ̀ọ́ kẹ́ máa bá wa wo Yorùbá Chamber TV. Ó jẹ́ ètò tó dára púpọ̀ gan, tá máa rí ẹ̀kọ́ wò nínú ẹ̀ dáadáa, ètò tó nítumọ̀ ni. Mo bẹ̀ wá jọ̀ọ́ ẹ máa bá wa wò ó, ẹ ṣeun gan. Lọ sí Yorùbá Chamber TV jẹ́ akọrin kan lórí ẹ̀. Yorùbá Chamber TV ní kó máa wo. Yorùbá Chamber TV ní kó máa gbọ́. Tó bá lọ bẹ̀ lọ fọkàn balẹ̀ lọ́fẹ̀yìn tí o máa bá mi wo Yorùbá Chamber TV. Yorùbá Chamber TV to the world. Èèyàn wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàárọ̀ ẹ̀jíire ẹ máa bá wa wo Yorùbá Chamber tẹlifíṣọ̀n. Èmi olórí Stella Adùnní Ọ̀ṣọ́ olórí Aláyé Òde Rẹ́mọ ni mò ń sọ torí èmi náà máa ń gbọ́ ètò yẹn ṣùgbọ́n Òde Rẹ́mọ market tí ẹ̀ ń ta ètò yẹn pọ̀ mọ́ wọn pé láti wákàtí ìlọ ó máa ń ta ètò yẹn láti lè máa polówó ọjà Òde Rẹ́mọ ní ọ̀bù òde. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ kú iṣẹ́ o. Torí Yorùbá Chamber TV ni mo ṣe wá lórí Instagram lórí YouTube lórí Facebook nǹkan bá ti bá ń bẹ̀ ẹ ti mọ̀ pé èmi fúnra mi ti má dírẹ́tì fíìmù mi dírẹ́tì ṣá ti má wà ní fíìmù sínú fíìmù ṣá eléyìí tí ẹ bá wò ẹ máa enjoy ẹ. Brother watch it sister ranjú mọ́ kó wo dáadáa ẹ̀yin àǹtí mẹ́rin bọ̀dá mi ẹ máa bá a wò ó. Orúkọ mi ni Olóyè Adésọ̀yà Olúṣèyí Adéṣẹ́gun. Mo rọ ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà ká bá wo Yorùbá Chamber TV lórí Instagram ni lórí TikTok ni lórí Facebook YouTube kẹ́ bá bá àwọn kò pé méjì o ẹyọ kan náà ni ẹ gbádùn ẹ. irọ́ ikú là ń pa má dà elégbòjò ní bàbá gbogbo Yorùbá Chamber TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Chamber TV. Thank you for watching.